A kú dédé àsìkò yìí, a kú kó lè dá àdúrà wa yóò gbà láṣẹ lédùà. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday, ọjọ́ kẹsàn-án nínú oṣù keje ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà ká sí omi mu. Tá a bá padà dé, a ó máa tẹ̀síwájú. Ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń gbà lérò tó ń ti ìgbésẹ̀ ìyànjú eléyìí tó ti pọn tí wọ́n ń gbé lọ́wọ́ báyìí láti lè gbé àwọn gbèdéke owó orí tí wọ́n san lórí ìrẹsì, ẹ̀wà, àgbàdo, jéró àti àwọn nǹkan bí ọkà bàbà tí wọ́n ń kó wọlé láti òkè òkun wọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè gbé owó ọ̀hún kí wọ́n gé wálẹ̀ jọjọ, àti wípé àwọn kan wà nínú àwọn oúnjẹ ọ̀hún tí wọ́n yóò yọ owó orí rẹ̀ kúrò pátápátá o, tí àwọn tí wọ́n ń kó wọlé tí wọ́n ò ní sanwó kankan ju wípé kí wọ́n gba ọ̀nà òtítọ́ àti ọ̀nà ẹ̀tọ́ láti kó wọlé láwọn ìloro orílẹ̀-èdè Nàìjíríà gbogbo, yálà ẹnu ilẹ̀ ni tàbí tójú omi. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde sí aṣojúkọ̀rọ̀ iléeṣẹ́ wa lánàá nílùú Àbújá, nígbà tí àwọn ènìyàn kan tí wọ́n súnmọ́ ìjọba àpapọ̀ tí wọ́n sọ̀rọ̀ ọ̀hún, èyí tó ta sọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ nípa ètò ọ̀gbìn, oúnjẹ àti ọ̀rọ̀ ajé ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pè ní Nigerian Association of Chambers of Commerce, Industry, Mining and Agriculture, èyí tí wọ́n porúkọ wọn ní NASIMA, àti àwọn ẹgbẹ́ kejì tí wọ́n pè ní CPPE. Àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n gbé oríyìn fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fún rí ìgbésẹ̀ àti ìyànjú èyí tí wọ́n ń gbà láti lè gbé owó orí sísan kúrò lórí ìrẹsì, ẹ̀wà, jéró àti àwọn nǹkan oúnjẹ tí wọ́n yóò máa kó wọlé lókè òkun láti lè yọ owó ọ̀hún kúrò pátápátá. Èyí tí wọ́n ní àwọn tí wọ́n ń kó àwọn oúnjẹ ọ̀hún wọlé, yálà ìloro ti ẹnu ilẹ̀ tá a mọ̀ sí land border tàbí tójú omi tá a mọ̀ sí sea border, wọ́n ní gbogbo wọn pátá ò ní wọ́n ní máa sanwó orí kankan mọ́ ní ìgbà tí ìjọba àpapọ̀ lẹ̀ yìí tí wọ́n bá parí iṣẹ́ wọn. Wọ́n ní ìgbésẹ̀ yìí yóò dá lásìkò tá a wà yìí, àti wípé yóò ṣe àdínkù bá àwọn gógó oúnjẹ, yóò sì lè jẹ́ kí ara ó tu àwọn mẹ̀kúnnù lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀-èdè wa Nàìjíríà fún apá gúúsù ìwọ̀ oòrùn, Olóyè Ọlábọ̀dé George, ohun mà ń lò ti ní àwọn ọlọ́pàá ìpínlẹ̀ nílò lọ́wọ́lọ́wọ́ báyìí o láti lè kápá ètò ààbò, bákan náà kí wọ́n lè kí ọwọ́ àwọn agbésùmọ̀mí bọ̀ṣọ̀. Olóyè Ọlábọ̀dé George èyí tó sọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ ajé Monday tí ṣe ọjọ́ kẹjọ nínú oṣù keje ọdún 2024 tá a wà nù rẹ̀ yìí, nígbà tí wọ́n ń béèrè lọ́wọ́ bàbá ipò tí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà wà. Ọlábọ̀dé George tẹnubọ̀ ọ̀rọ̀ ilẹ̀kùn. Ó ní pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí, ó ní ehoro òsì ń lómẹ́kù sí ilé o. Ó ní ọlọ́pàá ìpínlẹ̀ yóò ṣe ìrànwọ́ púpọ̀ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù, nítorí wípé àwọn yóò máa wọ woro sí woro, kọ̀rọ̀ sí kọ̀rọ̀, ìletò sí ìletò, abúlé sábúlé, àti wípé púpọ̀ nínú wọn ni ó ti mọ ààyè àti ibi tí àwọn ọ̀daràn tí wọ́n ń sá sí, èyí tí wọ́n yóò lè bò wọ́n mọ́bẹ̀ kí ọwọ́ pálábá wọn kó lè ṣe igi. Ọlábọ̀dé George ní ṣe rí àwọn agbésùmọ̀mí, àwọn oníṣẹ́ ibi tá à ń sọ yìí, ó ní ọ̀rọ̀ wọn ó yàtọ̀ sí ọ̀rọ̀ àwọn ológun tí wọ́n múra láti lọ dojúkọ ogun o. Ó ní bí wọ́n bá fẹ́ dojúkọ ogun, ó ní ogun ọ̀hún ogun ojú kan ṣo ni. Àwọn ti mọ ibi tí ogun ti wá, wọ́n sì ti mọ àwọn èèyàn tí wọ́n fẹ́ dojú ogun kọ. Ó ní ṣùgbọ́n o, àwọn tí ń jiyàn gbé, àwọn agbésùmọ̀mí, àwọn agbébọnrìn tí wọ́n ń pariwo níṣẹ́ ibi yìí, ó ní lójúmọmọ wọ́n máa múra tí wọ́n ó darapọ̀ mọ́ àwọn ènìyàn bí ẹni rè
tí wọn yóò sì dàbí ènìyàn gidi tí ẹnikẹ́ni ò lè fura sí wọn wípé iṣẹ́ ibi wọn òun ni wọ́n fi ojú fimú fílẹ̀ fún o. Onígbò bá di ní alẹ́ làwọn oníṣẹ́ ibi yóò gbìnàyà tí ẹnikẹ́ni ò sí ní mọbi tí yóò ságbà nítorí wípé àwọn oníṣẹ́ ibi ọ̀hún ti rìn lọ́sàn-án, wọ́n ti mọ gbogbo kọ̀rọ̀ àti ìletò tí wọ́n yóò gbà láti ṣiṣẹ́ ibi wọn o. Lákòótán nínú ọ̀rọ̀ Bọ̀dé George, ó ní òun yóò rọ ìjọba àpapọ̀ àti àwọn tí ọ̀rọ̀ kàn láti lè tètè fi ọ̀rọ̀ ọ̀hún sínú ọkàn wọn bí wọn yóò ṣe dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ èyí tí ó ṣe ìrànlọ́wọ́ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò kí àlàáfíà lè jọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Alága èyí tó ń rí sí ètò ìbò ní ìpínlẹ̀ Ondo eyín ọ̀gbẹ́ni Joseph Aremo ó ti sọ̀rọ̀ wípé ní báyìí o àwọn ti fagilé ìdìbò ti àwọn alága ìjọba ìbílẹ̀ èyí tó yẹ kó wáyé nínú oṣù tá a wà yìí ọjọ́ 13 ọjọ́ sátidé nínú oṣù keje ọdún 2024 èyí tó yẹ kí ètò ìdìbò ti àwọn alága ìjọba ìbílẹ̀ tó yẹ kó wáyé ní ìpínlẹ̀ Ondo. Ẹni tó jẹ́ alága tó ń ṣe kò kárí ètò ìdìbò ní ìpínlẹ̀ Ondo eyín INEC chairman ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Aremo ní àwọn ti sún síwájú títí di ọjọ́ tí ẹnikẹ́ni kò tí ì mọ̀ báyìí látàrí wípé àwọn kùdìẹ̀kudiẹ kan tó súyọ látọwọ́ àwọn tí wọ́n jẹ́ olùdarí ẹgbẹ́ òṣèlú kankan lórí bí wọ́n ṣe kọ̀ jálẹ̀ láti tẹ̀lé àwọn àlàkalẹ̀ ìlànà eléyìí tí àjọ elétò ìdìbò ti ìpínlẹ̀ Ondo tí wọ́n là kalẹ̀ fún wọn. Gẹ́gẹ́ bí alága elétò ìdìbò ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ọ̀hún ti sọ̀rọ̀ di mímọ̀, ó sọ̀rọ̀ náà lásìkò èyí tí wọ́n pe gbogbo àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú kankan sí ìpàdé láti lè sọ fún wọn wípé àwọn nílò láti mú ojú ajé kò ní sọ ò wípé ètò ìdìbò alága ìjọba ìbílẹ̀ tó yẹ kó wáyé àwọn ti fagilé tẹnikẹ́ni kò sì tí ì mọjọ́ báyìí nítorí wípé gbogbo ìlànà tí wọ́n là kalẹ̀ fún gbogbo àwọn tí wọ́n fẹ́ díje dupò tòun ti ẹgbẹ́ òṣèlú wọn òun ni wọ́n kọ̀ jálẹ̀ láti tẹ̀lé. Wọ́n sì ní wípé báyìí ní ṣe kan mi kò yí padà, àwọn ò lè ṣe ètò ìdìbò eléyìí tí ò ní múnádóko tí ó máa dá wàhálà fàákájà sílẹ̀. Nípa ìdí èyí àwọn ti fagilé ètò ìdìbò ti ìjọba ìbílẹ̀ tó yẹ kó wáyé ní ìpínlẹ̀ Ondo títí ọjọ́ gbére tí ẹnikẹ́ni kò sì tí ì mọ̀. Wọ́n ní bí nǹkan bá ṣe ń lọ ẹni tó jẹ́ kò kárí àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Joseph Aremo ní àwọn yóò máa bu àwọn ará ìlú gbọ́ bó bá ṣe ń lọ sí i. Tó ẹ̀yin ará, ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà náà, tá a bá lọ tí a bá padà dé a ó máa tẹ̀síwájú nínú ìròyìn wa. Ẹ kú kalẹ̀. látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. Tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́. Tọkọ ò lè gòkè lọ́wọ́ déré. Tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya. Orísun ló yẹ ká padà sí. Ká tọ́jú ara wa pẹ̀lú S2 Aba Bitters. Sátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Aba Bitters 100% Aba tí ò lọ́tí kankan nínú. Pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 Aba Bitters. Ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Aba Remedy International Limited ló ń ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn. Ẹ ti lè rí ra ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Aba Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Aba Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Ẹ káàbọ̀ padà, mo lérò wípé ẹ ti gbọ́ ìpolówó ọjà S2 Aba Mixture eléyìí tí wọ́n fi ewé àtegbò ilẹ̀ wa tí wọ́n fi ṣe tó sì dára fún takọtabo. Ẹ̀yin náà mú tiyín lónìí
yóò ṣiṣẹ́ lágọ̀ọ́ ara wa bá a ti fẹ́. ẹ jẹ́ ká máa tẹ̀ síwájú nínú ìròyìn wa. ọwọ́ pálábá arákùnrin kan ló ti ségi tí wọ́n sì ti wọ tuurutu bí òbúkọ alágídí ò lọ sí ilé ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sílùú Yaba ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ ajé Monday tí ṣe ọjọ́ kẹjọ nínú oṣù keje ọdún èyí tí a wà yìí. arákùnrin ọ̀hún ẹni ọdún 42 ó jẹ́ ẹni tó ń fẹ́ afẹ́fẹ́ sínú táyà tá a mọ̀ sí fọganáísà tí wọ́n máa pè ní fọgà olówó afẹ́fẹ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Saheed Azeez. òun ni wọ́n wọ̀ látàrí wípé ó ṣe màkàrúrù màdàrú owó ọkọ̀ kan èyí tí wọ́n gbé fún kó bá wọn tà tí owó náà sì ń tó bíi mílíọ̀nù 10 náírà èyí tó taari owó ọ̀hún sí àpò ara rẹ̀ tí ò kò fún ẹni tó ní o. gẹ́gẹ́ bí olùpẹ̀jọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó èyí tó rojọ́ láti tako ọ̀gbẹ́ni ọ̀hún nílé ẹjọ́ náà sọ di mímọ̀ níwájú adájọ́ ilé ẹjọ́ májísírèètì OY Adéfọpẹ́ o wípé ọ̀gbẹ́ni Saheed Azeez òun ló hùwà iṣẹ́ bí ọ̀hún nínú ọdún 2021 ní agbègbè kan tí wọ́n pè ní Alágo Méjì Yaba ní ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti gbé ọkọ̀ eléyìí tí wọ́n pè ní Toyota Camry 2008 model tí wọ́n gbé fún yín pé kó bá wọn tà ní mílíọ̀nù 10.2 10.2 million naira eléyìí tó sì ta ọkọ̀ náà kàkà kókó owó ọ̀hún fún ẹni tó ní ọkọ̀ lọ́ni Azeez dáwọ́ ọ̀hún sápò rẹ̀ bàbá fi ń ṣararin dín o. láti ìgbà náà ni wọ́n ti ń dẹdẹ rẹ̀ kó tó di pé ọwọ́ ọlọ́pàá ó tó ṣùgbọ́n ò níwájú adájọ́ ọ̀hún wọ́n ní pẹ̀lú nǹkan tó ṣe yìí ó jẹ̀bi olóhùn ò jẹ̀bi nítorí pé ẹni tó ní ọkọ̀ tó gbé ọkọ̀ fún òun Olúwaṣèyí Ògólò lòun sọ fún yín pé òun fẹ́ sáré yá owó ọ̀hún lò fún àwọn nǹkan kan tóun fẹ́ ṣe ṣùgbọ́n ẹni tó ní ọkọ̀ náà èyí Olúwaṣèyí Ògólò ni òun ò gbọ́ nǹkan kan lẹ́nu rẹ̀ ju wípé ta ọkọ̀ kó sì kó owó ọkọ̀ fún mi o. adájọ́ májísírèètì Adéfọpẹ́ ni lẹ́yìn àtótónu agbẹjọ́rò ti ìjọba àti ti ọ̀daràn ọ̀hún wípé kí ọ̀gbẹ́ni Saheed Azeez lọ san owó 500,000 náírà 500,000 naira pẹ̀lú onídùúró méjì tí àwọn náà ní dèdé owó yìí nínú àpò àpamọ́wọ́ wọn tí wọ́n sì sún ẹjọ́ náà sí ọjọ́ 23 oṣù keje ọdún èyí tí a wà nù rẹ̀ yìí láti tú ẹjọ́ náà gbọ́ ṣùgbọ́n síwájú ìgbà náà wọ́n ní kí wọ́n fi pamọ́ sínú ọgbà ọlọ́pàá títí di ìgbà tí yóò fi rí owó ìtanràn rẹ̀ san. lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà òṣèré sinimá àgbéléwò elédè òyìnbó tó tún jẹ́ olóṣèlú obìnrin ni Tonto Dike Ounman ló ti sọ wípé ojoojúmọ́ lòun gbàdúrà sí Ọlọ́run ọba láti fún òun ní ọgbọ́n ìmọ̀ òye tí òun yóò fi ní ẹ̀kúnrẹ́rẹ́ òye nípa ẹ̀sìn mùsùlùmí torí wípé òun ní ìfẹ́ láti darapọ̀ mọ́ àwọn mùsùlùmí àgbáyé láti máa bá wọn kí wákàtí 5 pérépéré o lójúmọ́ gẹ́gẹ́ bí arábìnrin òṣèré sinimá àgbéléwò ọ̀hún Tonto Dike ṣe sọ̀rọ̀ náà èyí tó fi sí orí ìkànnì Instagram rẹ̀ sọ di mímọ̀ wípé òun wòye lọ́pọ̀lọpọ̀ wípé ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn èyí tó dáa tó sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbàgbọ́ nínú tóun ti àlàáfíà ni wọn kì í sí tànyàn bí àwọn kan ṣe máa ń tànyàn ó ní ẹ̀sìn ìsìláàmù jẹ́ ẹ̀sìn èyí tó fúnyàn ní ìfọkànbalẹ̀ tí ò dáni láàmú bẹ́ẹ̀ sì ni kò sí láni lóògùn ká tó bá Ọlọ́run sọ̀rọ̀ ó ní gbogbo ìgbà tí òun bá sùn tí òun bá jí lòun máa ń jí pẹ̀lú ìlera ara tó péye láti bí ọdún 4 sẹ́yìn ó lóun ò ṣàárẹ̀ ohun búburú ò sì ṣẹlẹ̀ sí òun ó ní nípa ìdí èyí inú òun máa ń dùn ní báyìí òun ní nǹkan kan pàtó kan tó jẹ́ nǹkan ńlá o tóun fẹ́ ṣe sínú ìjọ Ọlọ́run tí í ṣe mọ́ṣáláṣí ó ní yàtọ̀ sí owó kí àwọn olólùfẹ́ òun kí wọ́n la òun lọ́yẹ̀ tó ń ti àmọ̀ràn ohun pàtàkì èyí tí òun lè fi sínú mọ́ṣáláṣí Ọlọ́run láti máa lò ó gẹ́gẹ́ bí ohun tí wọ́n máa lò kí wọ́n sì mọ̀ wípé ẹni tó ṣe ẹrú Ọlọ́run tí wọn ò ní dá orúkọ wọn ni pẹ̀lú rẹ̀ náà kí wọ́n tún fi àdúrà ràn òun lọ́wọ́ kí ẹ̀sìn Islam kó lè yé òun yékéyéké nítorí pé láìpẹ́ láìjìnà òun náà fẹ́ máa kírun kóun náà sì lọ sílé Ọlọ́run láti lè jẹ́ kí ẹ̀sìn òun kó pé wákàtí 5 àti òpó 5 pérépéré gẹ́gẹ́ bí Tonto Dike
bó ṣe sọ ọ̀rọ̀ ọ̀hún. tó ẹ̀yin ará, ṣé Yorùbá bọ̀ wọ́n ní bá a bá gbé àwòrán gẹ̀gẹ̀ ibì kan tó dáa ńlá fi tì sí. ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní. títí ojúmọ́ ọ̀la tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rè mí. àgbà aládùúrà wípé ìbànújẹ́ ó kéré tóbi kò ní wọlé sí ọ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa, kò sì ní kan ẹni tí ó kàn tí ó fi kàn wá láṣẹ lédùà. Fúnmi Adénúgà ni oníròyìn. ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.